So mo kí ẹ̀yin akẹ́kọ̀ọ́ pé ẹ tún káàbọ̀ sí kíláàsì èdè Yorùbá pẹ̀lú ọ̀gbẹ́ni Táíwò. Èdè Yorùbá pẹ̀lú ọ̀gbẹ́ni Táíwò. Kí ni ohun tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí lénìí? Oúnjẹ ilẹ̀ Yorùbá ni, that is Yoruba foods. I'm very sure many of us must have enjoyed different meals in Yoruba land, especially those that are not Yoruba speakers, maybe Hausa, Igbo and other tribes. Ṣùgbọ́n fún àwa tí a jẹ́ ojúlówó ọmọ Yorùbá, very sure we know some of these food I'm about to talk about, but to prepare them might be a little bit tasky for us. So mo fẹ́ kí ẹ farabalẹ̀ láti gbọ́ díẹ̀ nínú àwọn oúnjẹ ilẹ̀ Yorùbá. Lákọ̀ọ́kọ́ yẹ kí a mọ̀ pé oúnjẹ ṣe pàtàkì púpọ̀ fún gbogbo ènìyàn. That it is very essential for all human beings to eat. Or have you ever seen someone that have never eat in his or her life? No, it's not possible because oúnjẹ tí à ń jẹ ló ń fún wa ní okun àti agbára, that is power and strength láti lè ṣe ohun gbogbo tá à ń ṣe. Ẹni tí kò bá jẹun fún bí ọjọ́ mélòó kan, ó máa kọ́kọ́ rù, ó máa pẹlẹbẹ nǹkan tó di pé bóyá ikú á wá mú ẹnìyẹn lọ. So nítorí náà ó dára láti máa jẹun torí pé oúnjẹ ó ń fún wa ní okun àti agbára, ó dẹ̀ ràn wá lọ́wọ́ láti lè dàgbà bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. So we need to eat always, and when you are eating, not just ordinary food, you need to eat balanced diet, alright? Okay. Àwọn oúnjẹ mẹ́rin kan wà tí mo mú. I selected 4 out of so many sources of food in Yoruba land. So àwọn orísun oúnjẹ mẹ́rin wọ̀nyí, àwọn oúnjẹ tí à ń rí lára wọn ò ní a fẹ́ gbé yẹ̀wò. Oúnjẹ alákọ̀ọ́kọ́ ni ẹ̀wà. Lára ẹ̀wà a rí àwọn oríṣiríṣi oúnjẹ mìíràn. Bákan náà iṣu, yam. A rí àwọn oúnjẹ mìíràn tí a lè rí that we can derive from yam. Àgbàdo, maize or corn. Ẹ̀gẹ́, cassava. So àwọn oúnjẹ mẹ́rẹ̀ẹ̀rin yìí, ẹ̀wà, iṣu, àgbàdo àti ẹ̀gẹ́, they are also source of food. Wọ́n tún jẹ́ orísun oúnjẹ. Wọ́n jẹ́ orísun oúnjẹ. Wọ́n jẹ́ orísun oúnjẹ fún àwọn oúnjẹ mìíràn. Okay. Ẹ̀wà. Láti ara ẹ̀wà a lè rí àkàrà, mọ́ínmọ́ín, èkuru àti ẹ̀wà sísè. Àkàrà, mọ́ínmọ́ín, èkuru àti ẹ̀wà sísè. Àwọn oúnjẹ mìíràn wà tí a tún lè rí láti ara ẹ̀wà, ṣùgbọ́n àwọn mẹ́rin ni ó wọ́pọ̀ jùlọ. Okay? Láti ara iṣu a lè rí iyán, pounded yam, pounded yam, iṣu sísè, iṣu díndín, iṣu yíyan àti àsáró. Àti àsáró, a lè rí àsáró, a lè rí iṣu sísè, a lè rí iṣu yíyan láti ara iṣu. Lára àgbàdo, a lè rí ògì, ẹ̀kọ, gúgúrú, túwó àti àgbàdo sísè. Ògì ni a máa ń pò pap or àkàmù. Ẹ̀kọ òní ẹ̀kọ jíjẹ, ìyẹn máa ń dàbí they normally wrap ẹ̀kọ. Ògì a máa ń pò ìyẹn mu òní. So and gúgúrú, that's popcorn. I'm very sure you know that. Okay? Ẹ̀gẹ́, that is cassava. Láti ara ẹ̀gẹ́ a rí àmàlà funfun, a rí gàrí, a rí fùfú, a dẹ̀ rí tásì, èyí tí àwọn olóyìnbó ń pè ní starch. Láti ara ẹ̀gẹ́ òní a ti ń rí àwọn oúnjẹ wọ̀nyí. So ẹ jẹ́ kí n tún lára ẹ̀wà a rí àkàrà, mọ́ínmọ́ín, èkuru, ẹ̀wà sísè. Bẹ́ẹ̀ ni. Lára iṣu a rí iyán, a rí iṣu sísè, iṣu díndín, iṣu yíyan àti àsáró. Bákan náà lára àgbàdo a rí ògì, ẹ̀kọ, gúgúrú, túwó àti àgbàdo sísè. Lára ẹ̀gẹ́ ni a ti ń rí àmàlà funfun, gàrí, fùfú àti tásì. Bákan náà tún ní àwọn Yorùbá tún ní àwọn tí a pè ní ìpápánu, those are snacks. Bẹ́ẹ̀ ni a máa ń jẹ àwọn yìí náà. Ẹ̀pà, groundnut, ìpékeré, that's plantain chips, gúgúrú àti ẹ̀pà, popcorn with groundnuts, bọ́ọ̀lì, roasted plantain, kókóró, that's crunch corn, mọ́sà, ọ̀pọ̀ ní wa lè má mọ ohun tí wọ́n ń pè ní mọ́sà torí ọjọ́ orí wa. Ó tún láwọn kan tá ń pè ní róbó.
So àwọn wọ̀nyí ó jẹ́ àwọn ìpápánu tó ti díẹ̀ pé àwọn bàbá àti màmá wa ló lè mọ eléyìí. A lè béèrè lọ́wọ́ wọn mọ́sà, kókóró, róbó, gbogbo àwọn eléyìí náà ó jẹ́ ìpápánu Yorùbá. So ní ìparí, oríṣiríṣi oúnjẹ ló wà pẹ̀lú orísun wọn. Ó dára láti máa jẹun déédéé kí a sì má jẹun jù. Don't turn yourself to a glutton. Eat balanced diet kí o lè dàgbà bí ó ṣe tọ́ àti bí ó ti yẹ. Tí ìbéèrè bá wà, please let me know. Níbí ni Ọ̀gbẹ́ni Taiwo yóò ti máa tún kí wa. I'm going to post this on our YouTube so you can watch and follow us for other classes. Thank you and God bless you. Ó dàbọ̀.